kíní kan mo notice gbogbo àwọn tí ń tẹ̀lé Jésù wọ́n dà mọ̀ pé ti Jésù yàtọ̀ sí oníyẹ̀rẹ̀yẹ̀rẹ̀. Mo ti ṣe mùsùlùmí rí, ẹ má jẹ́ àkọ́mpíà, ó yàtọ̀ síra wọn. Nínú Christian àti Muslim èwo ni wọ́n ń lówó jù? Ẹ sọ̀rọ̀, ẹ jẹ́wọ́ lẹ́rọ̀, ẹ wojú mi, ẹ jẹ́ n fún yín ní àpẹẹrẹ. Ní Nàìjíríà ìgan lásán, ẹ wo bí pásítọ̀ tó ní bàálù wọ́n èsè 50. Gbogbo Ghana, torí pé wọ́n ń rìkọ́dù mí lẹ́ni, gbogbo Ghana wọ́n sì discover pé ó dídí aláàjì ẹ̀yọ̀ kan péré ló ní bàálù. Ànáwó ẹ̀ ẹ̀yin tẹ́ ẹ bá lè hàn ní, ó ti sùn, ó ti sùn. Christianity ẹ̀sìn àgbà kò ní sẹ́, kò sí nǹkan tẹ́ nǹkan fẹ́ bá mi sọ. Wàláì mo fi Ọlọ́run búra, mo fi Ọlọ́run búra, Ọlọ́run jẹ́ ẹ̀rá padà sí àbúrò láyé mi. Ká ní pé Christian ni tí mo wá wo fídíò tí màá yìí ṣe, wàláì màá dẹ̀ ní mi ṣe Christianity mọ́ láyé ni. Nínú Christianity àti Muslim èwo ló máa ń lówó jù? So nǹkan tẹ́ fi ń wo ẹni tó lówó jù nípa ẹ̀sìn tó dá. A'udhu billahi minash shaitanir rajim. Ẹ̀yin èèyàn mi, according to Jesus Christ, pastor yìí máa wọ̀ náà. Nínú gbogbo ọ̀rọ̀ tó fi ń tálákà jù láyé nígbà tí Jésù wà láyé, Jésù ló tálákà jù láyé. Tí ẹ bá lọ wúnú ìwé Matthew ní chapter 19, in the book of Matthew chapter 19, tẹ́ ẹ bá gbé láti verse 16, 17, 18, 19, 20, arákùnrin kan wá bá Jésù lọ́jọ́ kan. Ó ní kí ni màá ṣe tí màá fi wọ ìjọba ọ̀run? Jésù ní, èyí ṣe tí wọ́n ń pè mí lẹ́ni rere, ẹni rere kan kò sí àfi ẹnìkan, ó ní Ọlọ́run. Tí o bá fẹ́ wọ ìjọba ọ̀run, lọ máa pa òfin mọ́. Ẹni èwo? Jésù ka àwọn òfin fún ẹni gbogbo ẹni mo ti ń ṣe láti kékeré. Jésù wá sọ wípé tó o bá fẹ́ pé lọ ta gbogbo dúkìá ẹ̀ pátápátá, gbogbo property ẹ̀ lọ ta, kó lọ fáwọn aláìní, kó wá máa tẹ̀lé mi lẹ́yìn kí wọn náà di tálákà kó lè yí ìjọba ọ̀run wọ̀. Ó yá. Jésù, according to Jesus Christ, Jésù ní ó rọrùn fún ràkúnmí láti wọ ihò ojú abẹ́rẹ́ ju fún ọlọ́rọ̀ láti wọ ìjọba ọ̀run lọ. Pásítọ̀ àgbákò yìí nítorí wọ́n mọ̀ pé ẹ̀yin people ẹ wà too gullible. Wọ́n mọ̀ pé ẹ̀yin Christian, you are not worshiping God, what you are worshiping is money. Money lẹ́ ń worship. Lọ́wọ́ àgbẹ̀ púpọ̀ nu tẹ́ bá dé Western world ẹ̀yin lọ church mọ́ nítorí owó tẹ̀ ń worship ẹ̀ ti ń rí on a platter of gold. Ẹ ti rí. Ṣé nǹkan tó fi ń jọ sọ ilé? Nínú Islam we are worshiping God, tó bá wọn lóun máa fún wa lówó. Tó bá wọn ó máa fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, bọ̀ pé nǹkan máa wà kò ní rí náà láyé kò sí. Subhanallah. Ok, tó bá jẹ́ bẹ́ẹ̀, ṣe báwọn pásítọ̀ ló lówó wáyé táwọn ọmọ ọ̀dọ́ ń tálákà. The only reason táwọn pásítọ̀ fi ní private jet ni pé nítorí pé ẹ̀ ń lo àwọn ọmọ ọ̀dọ́ oúnjẹ tó yẹ káwọn ọmọ ọ̀dọ́ jẹ lẹ́ ń jẹ. Ìgbàlódé káwọn ọmọ ọ̀dọ́ gbádùn lẹ́ ń gbádùn. Ẹ̀yin gbà lọ́wọ́ mẹ́rin, ẹ̀yin fi ń ṣera ríndín. Owó aláta, owó elépo, owó oníyọ̀, owó onírú, òun lẹ́ ń gbà lọ́wọ́ àwọn ìyá oníyà tẹ́yìn fi ń gbádùn ayé ara yín. Àwọn ìyá yẹn wọn ò lè afford hospitals, wọn ò lè afford owó school fees. Àwọn ìyá yẹn wọ́n sọ́nà ní káàkiri ayé, tó bá sì kí wọ́n ṣẹ̀ máa ń tọrọ owó káàkiri ni. Ẹ̀yin lẹ́ ń gbó lọ́wọ́ wọn. Mo ń sọ pé ìwọ tó ń ṣe Christianity, you have to drop that stupid religion. Báyìí sọ òyìnbó sọ, that's a very foolish religion. That is not a religion of God. Jésù àtàwọn ọmọ ẹ̀yìn ẹ̀wọ̀n ní ilé tó ń sùn, wọ́n máa ń rìn káàkiri ebi ń pa Jésù káàkiri ayé ni. Nígbà Jésù wà láyé ebi ń pa Jésù káàkiri ayé ká, ó máa ń rìn kiri ni. Tó bá débi kan máa wọnú oko àgbàdo, wọ́n máa jàgbàdo jẹ. Tó bá débi kan máa dégi ọ̀pọ̀tọ́. Jésù ṣépè fún ọ̀pọ̀tọ́ nígbà tí ebi ń pò wọn àtàwọn ọmọ ẹ̀yìn tí ò ṣèwé lórí ẹ̀. Ó ní láti ní ìlò òtún ní so mọ́. I give up. Salaam alaikum.